Ǹjẹ́ tí wọ́n bá ní kí ènìyàn fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé, ó yẹ kí ó tẹ̀lé ìmọ̀ràn náà. Ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ilẹ̀ Yorùbá lápapọ̀, ìyún Ìbà Gani Adams, ó ní ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ gíga èyí tó wà nílùú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí ilé-ẹjọ́ dákun dábọ̀ kí wọ́n fi ojúré náà kí wọ́n sì fi ọwọ́ òsì júwe ilé fún ẹjọ́ èyí tí ẹni tó jẹ́ ajìjàǹgbara fún òmìnira ọmọ káàárọ̀ oòjíire ìyún olóyè Sunday Ìgbòho tí ó pè látàrí ẹ̀sùn pé ó fi ìbanilórúkọ jẹ́ sí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho náà. Bí ẹ bá gbàgbé, a ti tó bí oṣù méjì mẹ́ta sẹ́yìn báyìí tí fọ́nrán kan jáde lórí ayélujára tó sì lùgbòrò kan níbi tí ààrẹ Ìbà Gani Adams àti ẹnìkan tí wọ́n ló wà ní òkè òkun tí wọ́n ti jọ ní ìtàkùrọ̀sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní nǹkan bíi ọdún 2021. Nínú ọ̀rọ̀ yìí, ibẹ̀ ni Ìbà Gani Adams ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa olóyè Sunday Ìgbòho ṣá, tí ó sì já sí wípé ọ̀rọ̀ náà ló di ariwo tí gbogbo àwọn olólùfẹ́ ọmọ Adéyẹmọ sì dìde wípé irú ìbanilórúkọjẹ́ báyìí kò yẹ kó lọ bẹ́ẹ̀, èyí tó mú kí olóyè Sunday Ìgbòho tọ́pọ̀ èèyàn sì mọ̀ sí Ìgbòho ṣá kó lọ pe ẹjọ́ náà ní ilé-ẹjọ́ gíga ìyún nílùú Ìbàdàn, níbi tí wọ́n ti pe ẹjọ́ wípé kí Ìbà Gani Adams jáde síta kọ́ńbọ́ọ̀kì láti tọrọ àforíjìn lórí ìbanilórúkọjẹ́ ọ̀hún àti pé yóò san owó ìtanràn èyí tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà ìyún 500 million naira gẹ́gẹ́ bí owó ìtanràn. Gbogbo ẹjọ́ tó wà ní ilé-ẹjọ́ yìí òun ló mú kí Ìbà Gani Adams kó wá fohùn lédè báyìí o, látàrí wípé ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn amòfin rẹ̀ ó ní ó gba ọ̀rọ̀ náà síta tí ó sì sọ wípé ẹjọ́ tí wọ́n pe Ìbà Gani Adams ó ní kò jẹ́ ọ̀nà tó tọ́, bẹ́ẹ̀ ni kò sí ìbuwọ́lù òfin èyí tó yẹ nípa rẹ̀. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwọlé Kẹ́hìndé tó jẹ́ ọ̀kan lára àwọn amòfin àti olùṣiṣẹ́pọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ó ní ó sọ èyí di mímọ̀ tí Ìbà Gani Adams náà sì jẹ́rìí sí wípé gbogbo ẹjọ́ tí wọ́n pè òun yìí ó ní ó já sí pé kò gba ọ̀nà tó tọ́, bẹ́ẹ̀ ni kò sí ọ̀nà òfin èyí tó péye níbẹ̀, léyìí tó fi wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Ìbàdàn náà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n fi ojúré náà ẹjọ́ náà kí wọ́n sì gbàgbé rẹ̀ kí ó lọ rodò kí ó lọ mumi. Ṣùgbọ́n ojú tí àwọn olólùfẹ́ olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣàfihàn ọ̀rọ̀ náà òun kọ́ ni àwọn ọmọlẹ́yìn Ìbà Gani Adams fi ń wò ó, pẹ̀lú bó ti já sí pé èní kọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe àná tí wọ́n ti pe ẹjọ́ náà, ṣùgbọ́n tí Ìbà Gani Adams kọ̀ láti yọjú sí ilé-ẹjọ́ látìgbà tí wọ́n ti pe ìgbẹ́jọ́ ọ̀hún. Ṣé Yorùbá ní ẹni bá ní kí làá ṣe òun làá ṣe hàn, ó ní ọ̀rọ̀ Fúnmi Faith tó jẹ́ ẹni ọdún méjìlélọ́gbọ̀n. Fúnmi Faith tó jẹ́ ẹni ọdún méjìlélọ́gbọ̀n tó ń gbé ní ìpínlẹ̀ Èkó, ó ní àwọn agbófinró ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí látàrí wípé ó lu ọmọ ní ìlùkulù àti ẹ̀sùn pé ń ṣe ọmọ ní ìṣekúṣe ní ìpínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyún Benjamin Hundeyin ló fi sórí ẹ̀rọ ayélujára Twitter rẹ̀ lójú òpó Twitter rẹ̀ níbi tí ó ti ṣe ní àlàyé wípé fọ́nrán kan ló ń jà ràìnràìn káàkiri lórí ayélujára níbi tí arábìnrin ẹni
ọdún 22 ọ̀hún Fúnmi Faith tí ó ti ń lu ọmọdébìnrin kan pẹ̀lú pákó lọ́wọ́ rẹ̀ yún àpólà igi tó sì dá ara ọmọ náà ní ìdákúdá tó fi ṣe ọmọ náà léṣe yàmàyàmà. Lẹ́yìn tó lu ọmọ náà ní ìlùkulù tán nínú fọ́nrán ọ̀hún, òun ló tún pàṣẹ wípé kí ọmọ náà máa wẹ̀ ní ìta gbangba, bẹ́ẹ̀ ló sì tún kó kùtì àti àbádà pẹ̀lú àpólà ọwọ́ rẹ̀ bo ọmọ ọ̀hún. Fọ́nrán yìí ni ó ń jà ràìnràìn níbi tí Fúnmi Faith ti sọ fún ẹni tí ó ń kámẹ́rà fọ́nrán náà sílẹ̀ wípé kò sí tí yóò ṣe, kò sì sí tí ìjọba ìpínlẹ̀ Èkó yóò ṣe fún òun. Ṣùgbọ́n ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀hún Benjamin Hundeyin ti sọ di mímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin gbé Fúnmi Faith yìí lórí ẹ̀sùn pé ó ń ṣe ọmọ ní ìṣekúṣe tó sì ti wà ní akóló àwọn báyìí níbi tí ó ti ń wò bọ̀m̀bọ̀ tó sì ti ń ro ẹjọ́ àwíjàre tiẹ̀. Ó sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Òkè Odò ní ìpínlẹ̀ Èkó ó ní ó fi páńpẹ́ òfin gbé arábìnrin ọ̀hún tí ó sì sọ di mímọ̀ wípé ọmọ tí ó ṣe ní ìṣekúṣe náà ó ní àwọn ti fà kalẹ̀ fún Lagos State Ministry of Youth and Social Development ti ìpínlẹ̀ Èkó tí ìwádìí sì ti ń lọ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Fúnmi Faith náà. Ṣé wọ́n ní ikú ò dọ́jọ́ bẹ́ẹ̀ ni àrùn kò dóṣù? Kàyéfì ńlá lélẹ́yìí jẹ́ fún àwọn ènìyàn tí ọ̀fọ̀ náà ṣẹ̀. Pẹ̀lú bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Mobile Police Force ti ìlú Àbújá bó ṣe ṣubú lulẹ̀ lójijì tó sì wó tó sì tibẹ̀ di èrò ọ̀run. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ DCP Abubakar Muhammadu Buri tó jẹ́ igbákejì kọmíṣánná fún Mobile Police Force MPF nílùú Àbújá òní ó ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè báyìí ní àná òde yìí tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 4 oṣù kẹfà nínú ọdún tá a wà yìí. Ẹni tí wọ́n pè ní igbákejì kọmíṣánná náà Abubakar òní wọ́n sọ wípé wọ inú ọ́fíìsì rẹ̀ tó wà ní Àbújá ọ̀hún lẹ́ni tí ara rẹ̀ sì dá pérépéré, ṣùgbọ́n lójijì ó ní wọ́n sọ pé dìde tó sì wó lulẹ̀ padà. Wíwó lulẹ̀ tó wó lulẹ̀ yìí ó ní àwọn tó jẹ́ ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n wà nítòsí sáré ṣùgbà rẹ̀ tí wọ́n sì sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn èyí tí wọ́n lọ wà nítòsí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Àmọ́ sí ìyàlẹ́nu àti kàyéfì wọ́n sọ di mímọ̀ wípé káwọn tó dé ilé ìwòsàn náà ó ní DCP ọ̀hún ti fi ayé sílẹ̀ kó dìgbò ṣe. Gbogbo ẹbí àti ará tó fi mọ́ ojúlùmọ̀ ní ikú igbákejì kọmíṣánná náà jẹ́ kàyéfì fún, pẹ̀lú bó ṣe ní kò sí tó ṣe bẹ́ẹ̀ ni kò sí àìsàn kan tó wà lára rẹ̀ tó fi gba ibiṣẹ́ lọ fún tọjọ́ náà. Gbogbo àwọn ènìyàn ọ̀gá àti àwọn ọmọọṣẹ́ tó fi mọ́ àwọn mọ̀lẹ́bí ni wọ́n bá àwọn ẹbí àti ará olóògbé náà kẹ́dùn tí wọ́n sì ní àwọn yóò máa ṣe ìwádìí àwọn lórí ohun tó ṣokùnfà ikú ọ̀gá àgbà ọlọ́pàá náà ní ìlú Àbújá. Lábala ti ètò eré ìdárayá báyìí, látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà yìí àti ikọ̀ agbábọ́ọ̀lù Bafana ti orílẹ̀-èdè South Africa èyí tí ń bọ̀ ní ọjọ́ Ẹtì yìí. Àwọn ògbóǹtarìgì àti èkè kan agbábọ́ọ̀lù káàkiri ni wọ́n ti sarajọ báyìí sí ìlú Uyo láti gbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà èyí tí yóò wáyé ní ọjọ́ Ẹtì Friday tó ń bọ̀ yìí. Ṣebí gbogbo wa náà la mọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ FIFA World Cup ti 2026 òní wọ́n sọ wípé yóò wáyé ní ọjọ́ Ẹtì Friday yìí, èyí tó sì ti mú kí gbogbo àwọn ògbóǹtarìgì akọni agbábọ́ọ̀lù káàkiri ilẹ̀
káàkiri àgbáyé tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa darí bọ̀ wá sílé báyìí láti wá ní ìfẹsẹ̀wọnsẹ̀ náà papọ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè gbégbá orókè níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Lára àwọn akọni tí wọ́n ti dé sí orí pápá ìgbábọ́ọ̀lù Godswill Akpabio International Stadium tó wà ní Uyo ó ní a ti rí àwọn akọni tó jẹ́ ti Atlanta àti Europa League nínú ibi tá a ti rí Ademola Lookman pẹ̀lú Alex Iwobi. Bákan náà lẹni tó jẹ́ amúlé ìyún gólì Udinese tí orúkọ rẹ̀ ń jẹ́ Maduka Okoye tí gbogbo wọn ti péjú báyìí sí pápá ìgbábọ́ọ̀lù Godswill Akpabio International Stadium láti gbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà.